àwọn olóúnjẹ Ahlus Sunnah àwọn wo ló ń jẹ́ Ahlus Sunnah wal Jamaa. akramakumullah. ṣé àṣìyà tá à ń pariwo ní ìsìn ṣé mùsọ́láwù yẹn ti dé nígbà yẹn bá ń wá Al-Qur'ani káàkiri. akramakumullah. billahi minash shaitanir rajim. wa inna min shi'atihi la Ibrahim. Ibrahim ò ní ṣíànù ni. akramakumullah. ìṣọ́ ọlọ́run rọ kiri ká mi o. Allahu akbar. àtẹni tí ó bá ń bẹ pẹ̀lú mi. Allahu akbar. bi ikhlasin tí ò dárú tí ò nítorí. Allahu akbar. àwọn ẹlòmíín sì fẹ́ràn. nǹkan tí mo kàn fẹ́ sọ ní pé ẹni mo fẹ́ sọ ní pé kò túrú kan irun kan ṣo lára mi báyìí o. Masha Allah. gbogbo ariwo yẹn ò túrú kankan lára yín. Alhamdulillah. torí mo mọ ibi tí mò ń lọ mo sì mọ nǹkan tí mò ń sọ akramakumullah. tí nǹkan tí mò ń sọ ní ìsìn mo sì mọ àwọn tó ń sọ mo mọ àwọn tó ń takò wípé ó tún ti sọ báyìí ó tún ti sọ báyìí mo mọ wọn mo sì mọ nǹkan tó wà lábẹ́ ariwo tí wọ́n ń pa yẹn. àtẹni tó yọjú àtẹni tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. gbogbo ẹ mo mọ̀. akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. àwọn aláìgẹ́lá wọn yànda fún ọmọ àwọn al-mustaqimu billah kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. àwọn aláìgẹ́lá wọn yànda fún ọmọ àwọn al-muhaddith kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. kí ọlọ́run kí ó járí pẹ́sà ibi ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa ibẹ̀ náà ni a wà lórí Mudeer Markaz hadiruhu wa mustaqbaluhu. ẹ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ fi ń rinlẹ̀ fún wọn pé tí markaz bá ti dúró Islam ó dúró, tí markaz bá ti dúró mímọ́ ó dúró. ibi tẹ́kọ̀ ìdé òun náà ni pé kí ni manhaj markaz nípa àwọn firaqu aqdiyya kọ́lọ̀ kó járí pẹ́sà akramakumullah. manhaj markaz bismillahir rahmanir rahim. manhaj markaz lórí firaqu aqdiyya. òun ni pé gbogbo àwọn fíràkì ìmọ̀ ló bí wọn. mímọ̀ ló bí wọn. mímọ̀ ló bí wọn. akramakumullah. tíra kan àwọn ń pè ní ẹni tó ṣe Baghdadi lórúkọ ẹ̀ tíra yẹn jẹ́ alfarku bayna alfiraki. alfarku bayna alfiraki. akramakumullah lil Baghdadi. Baghdadi. so eléyìí tí mo sọ yìí kò sí kèfèrí nínú wọn ló kọ́kọ́ nìyẹn kọ́kọ́ láfi wípé fírákùrọ̀ àkàdíyà kò sí kèfèrí. Islam wọn kọ́kọ́ fẹsẹ̀ nílẹ̀. ọkọ̀ fẹsẹ̀ nílẹ̀ mímọ̀ ló dẹ̀ sún wọn débẹ̀. akramakumullah. mímọ̀ tó sún wọn débẹ̀ yìí Ọlọ́run ní ká wá mímọ̀ ó sì lápá ẹ̀ ó fi lélẹ̀ tí ò bá sí mímọ̀ a lè gbọ́ Islam yìí. akramakumullah. àṣejù wa lè wọ́ àṣejù bá wọ́ yẹn tí wọ́n bá sọ̀rọ̀ tó lé èyí ó sá máa wọn níbi èyí tó lé èyí ó fi wọ́n lẹ̀ níbi èyí tí ó ṣe déédéé. wọ́n ń ṣe ìgbìyànjú ni. bẹ́ẹ̀ ni wa man ijtahada fa asaba falahu ajran wa man akhta'a wa lam yusib falahu ajrun wahid. akramakumullah. so ìyẹn ó jẹ́ nípa èyàn kàràn sún ẹni tó ń ṣe gbìyànjú. rárá akramakumullah. èyàn ò kí ń kàràn sún ẹni tó ṣe gbìyànjú. so kí ló ní kátìrà wọn sí. gbogbo ẹ̀wọ̀n aka wàá mẹ́yì tó dá wàá mẹ́yì tí ò dá. èyàn ò fi lè yọ al-gath min as-sinin. araftu sharra akramakumullah. la li sharri ولكن لتوقيه. عرفت الشر لا للشر ولكن لتوقيه ومن لا يعرف الشر من الناس يقع فيه. má kò sínú aburú. àmọ́ kò sí aburú nu kéèyàn dá burú mọ́. ló fi lè mọ bó ṣe fẹ́ rọra sá fún. akramakumullah. ومن لا يعرف الشر يقع فيه. la bó ṣe rí nìyẹn. akramakumullah. gbogbo àwọn tírà yìí èyàn kà láti fi ìdí mímọ̀
rinlẹ̀. bẹ́ẹ̀ ni bí àwọn kan wọ́n ní ẹ má ka Kùránì o ẹ má ka Kùránì o ẹ má ka Kùránì o wọ́n ti mọ̀ pé tó bá ka Kùránì yóò yí padà ojú rẹ̀ ó là yóò ródòdó la ilaha illallah. so kí ló fẹ́ an-nasa mina dhulumati ila an-nur. Allahu akbar. ó ní akramakumullah. naam ibi tí markazi wá dúró sí láàrin gbogbo ẹ̀ torí bí manhaj yẹn ni. markazi dúró sórí manhaj yìí pé ká wá mímọ̀. akramakumullah. tá bá wá mímọ̀ yẹn láàfin lè mọ òótọ́ ọ̀rọ̀ akramakumullah. àti tí kìí ṣe òótọ́ ọ̀rọ̀ irọ́ wo náà ń pamọ́ tán lẹ̀ mọ́ ọ̀rọ̀ irọ́ wo ni wọ́n lẹ̀ mọ́. akramakumullah. so Islam markazi sì fẹ́ kàkà bá ka gbogbo ẹ̀ táwọn òpùrọ́ bá dé kí ní òpùrọ́ ni o wà wá ṣàlàyé mímọ̀ bẹ̀ pé nǹkan tó ń sásá bẹ́ẹ̀ rí but o ò nímọ̀ ẹ̀ o ò mọ̀ o ò kọ́ báwo ló ṣe fẹ́ ṣàlàyé ẹ̀. àbí yóò jókòó tí bọ́n ṣe lélẹ̀ ló ń kó. yahmilu himaran yahmilu asfara nìyẹn kẹ́tẹ́kẹ́tẹ́ tó rutira bí rutira yẹn ò sọ pé mọ tira ó rù ni. annahu la yantafi bihi. la yantafi bihi. so ẹnìkan wọ́n pé kí n máa ta tira ẹ̀rí tí n bá fẹ́ fi sọ̀rọ̀ kí n sọ kí n kà á ẹ̀rí pé òpè lélẹ̀ òpè burúkú. akramakumullah. ẹ̀jẹ̀ a máa mọ bí kí ló fẹ́ mọ̀ sí. bẹ́ẹ̀ ni kò sì ní dúpẹ́. ọlọ́run sì ní adúpẹ́ fẹ́ tó bá ṣe ní. bẹ́ẹ̀ ni. àmọ́ wọn wà kó kìtì tíra jọba yìí. ẹ bá kó jọ òsì mọ̀ kan tó wà ń bẹ̀. tó bá kó jọ ntọ́lọ́run fi orí. o tó bá ń sọ̀rọ̀ kò ní sí kan nínú tíra yìí kó sọ. àbí kò kí n to tíra sẹ́yìn báyìí rẹpẹtẹ kan ní mo ní tíra ńlẹ̀ kò ká. wàrà àzáàrí náà nù ó ju sẹ́yìn náà nù. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. مثل الذين حملوا التوراة. àpèjúwe àwọn tá a kó àtàwọ́rá lé lọ́wọ́. ثم لم يحملوها. a kó lé wọn lọ́wọ́ ní wọn ká. كمثل الحمار. àpèjúwe wọn dàbí kẹ́tẹ́kẹ́tẹ́. يحمل أسفارا. tó kó tírà jọ tó wá rù. بئس مثل القوم الذين كذبوا بآيات الله. ṣíọ àpèjúwe àwọn tí ó yá pé wọn gbọ́ lọ́n gbọ́. والله لا يهدي القوم الظالمين. nìṣó náà àyà dàdúró mẹ́ èyí tá fẹ́ ló ń bẹ́ ni. manhaji lórí mímọ̀ Islam gbogbo àwọn àyà al-Qur'ani abadisa nabi ṣé yẹn lè dé ògóńgó rẹ̀ láì mú ègégé kankan nínú tàn. tọ́jú ìbéèrè yẹn mo ń bọ̀. ibi tí mo ti ń bọ̀ ní pé mo róríṣiríṣi orí social media yìí tí wọ́n dírú kìíní kan ẹlòmíì ṣẹ́ ìpè ẹlòmíì èébú ẹlòmíì ń sọ nǹkan tí ó mọ̀ ẹlòmíì ń sọ oríṣiríṣi àwọn ẹlòmíì sì fẹ́ràn. nǹkan tí mo kàn fẹ́ sọ ní pé ẹni mo fẹ́ sọ ní pé kò túrú kan irun kan ṣo lára mi báyìí o. gbogbo ariwo yẹn ò túrú kankan lára yín alhamdulillah. torí mo mọ ibi tí mò ń lọ mo sì mọ nǹkan tí mò ń sọ tí nǹkan tí mò ń sọ ní ìsìn mo sì mọ àwọn tó ń sọ mo mọ àwọn tó ń takò wípé ó tún ti sọ báyìí ó tún ti sọ báyìí mo mọ wọn mo sì mọ nǹkan tó wà lábẹ́ ariwo tí wọ́n ń pa yẹn. àtẹni tó yọjú àtẹni tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. gbogbo ẹ mo mọ̀. bal huwa Qur'anun majid fi lawhul mahfuz lè mi. ó ní Ọlọ́run sọ fún Ànábì Ibrahim ìpè àwọn tí wọ́n Nàmúrúzù yìí yóò ju ẹ sí náà
wọ́n bá ṣe mú ànábì Ibrahim báyìí Kai. wọ́n fi kànnàkànnà gbú wọ́n jù La ilaha kó tó débẹ̀ ọlọ́run hasbi Allahu wa ni'mal wakil Allahu akbar. ọlọ́run wa sọ fún Jibrilu pé tètè lọ iná yẹn ò gbọdọ̀ kàn lára Allahu akbar. wa qulna lahu Qulna ya naru kuni bardan wa salaman ala Ibrahim. gbogbo náà tí wọ́n dá yẹn Allahu akbar. kò di kúlà Yé. kúlà tó wá di yẹn kò ní ní ẹ́ lára Allahu akbar wa salaman. قلنا سلاما. يا نار كوني بردا وسلاما على إبراهيم. salama tí o bá fi salamu sí iná yẹn yóò gbóná ni Òtútù yóò tún lágbára. òtútù yẹn ò lágbára Akramakumullah san. but salamu tó fi sí yẹn Ó dá fi hàn ìlú pé tiẹ̀ lọ. pẹ̀lẹ́ so وأرادوا به كيدا wọ́n á gbètè pèrò Ah. láti ṣe láburú فجعلناهم الأخسرين. báwo ni gbẹ̀yìn wọn á rí La ilaha illallah. Sífìrí. Aksari. aksarin àwọn ni wọ́n ṣòfò. àwọn náà ṣòfò àti gbogbo èpè àti gbogbo ìkànnì yẹn Akramakumullah. wọ́n á ní هذه عصاي التي فيها مآرب لي Allah Rabbuna. Allah hasbuna. إن هذه عصاي التي فيها مآرب لي Allah Rabbuna. Allah hasbuna. إن ألقيها تتلقف كل ما صنعوا Allah Rabbuna. Allah hasbuna. وإن أوتيت بها يوما على غنمي ربنا الله حسبنا. الله حسبنا الله ربنا Akramakumullah. ìyẹn ni ọlọ́run ó ní òun fi ìṣọ́ ẹ̀rọ kiri ká láfzù tó wà ń bẹ nìyẹn Tó gbé jáde. ló gbé jáde ìyàwó ànẹ́bì kan rí kò ṣe ṣìnà rí ìṣọ́ ọlọ́run rọ kiri ká mi o Allahu akbar. àtẹni tí ó bá ń bẹ pẹ̀lú mi Allahu akbar. bí ikhlasin tí ò dárú tí ò nítorí Allahu akbar. oh الحب لذات الحب. لذات الحب أكرمكم الله. الله ẹ̀rin wọn kọ̀ máa ń pa mí ni kí wọ́n tún kúrò ní kíní kí wọ́n di kútílà kó kúrò lórí pé phone call nìkan kan tó máa fò lójú ọ̀run. wọ́n ti ṣe ṣáájú Allahu akbar. ẹlòmí ò kàn pè báyìí kíní kan ṣe o ti gbọ́n kan dáadáa pé yóò bẹ̀rẹ̀ sí ṣe pé bẹ́ẹ̀ ni so tí bá kàn gba fóònù yẹn nígbà kan mo fẹ́ máa mi ìmọ̀wọ́ tó ń pè mí sọ̀rọ̀ kí ló fẹ́ gbà kí èwo lè pè mo ti máa rí pé tí bá tún sọ yẹn mò ń kún lé ni àpọ́nlé tí mo wí yẹn tí n bá ti dá lóhùn mo sọ di bàbàrà nìyẹn ìsídà kí n kúkú kí n má dá lóhùn àbí kí n change nọ́mbà mi Akramakumullah. ìdí tí mo fi ní nọ́mbà tó pọ̀ nìyẹn Anakumullah. tí n bá jẹ́ owó púpọ̀ tí n bá gbọ́ nǹkan tó ń wí ẹ̀yin ṣiṣẹ́ tí ń lọ èmi ń ṣe tèmi lọ ní Akramakumullah. so ìyẹn jẹ́ mo fẹ́ rántí ọlọ́run sì sọ fún ànábì Muhammad Sallallahu alaihi wasallam. wípé alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakil الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم. àwọn èèyàn kan wọ́n kóra wọn jọ wọ́n á sọ pé àwọn tó kóra wọn jọ yìí wọ́n ti ẹ bẹ̀rù wọn o wọ́n ti kẹ́ aburú kalẹ̀. wọ́n ti kẹ́ aburú kalẹ̀ o فزادهم فاخشوهم فزادهم إيمانا. ọ̀rọ̀ tí wọ́n á sọ yẹn zadahum imana. ó lé wọn kún ní mẹ́rin Kai. pé ṣé wọ́n jókòó wọ́n kó jọ ni حسبنا الله ونعم الوكيل. ọlọ́run ló tó wa gbogbo ọ̀rọ̀ tán sọ yẹ kò túrú kankan lára yín. Ah, Kai. tó- Kai.
qalabu bi ni'matin min Allahi wa fadlin. wọ́n jáde wọ́n kojú wọn àwọn tán ní ẹ bẹ̀rù wọn yẹn ẹ wá jáde sí wọn. jáde tí wọn. ìgbà tí wọ́n wà padà wọlé qalabu bi ni'matin min min Allahi Allahi wa fadlin. wọ́n wá dé pẹ̀lú ni'matin min Allahi wa fadlin. ọlá ńláńlá àtòrè tó pọ̀. lam yamsasihum su'. ìkọ́kọ́ kò túrú kan báyìí lára wọn. واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. so إنما ذلكم الشيطان èyí tẹ́ sọ يخوف yìí sí. أولياءه bẹ́ẹ̀ la Ṣẹ̀tánì ṣe máa ń pè ló máa ń dẹ́rù bà àwọn wòlíì ẹ̀. فلا تخافوهم ẹ má bẹ̀rù wọn وخافوني Ọlọ́run là ń bẹ̀rù. إن كنتم مؤمنين. tó bá yẹ pé mùmìnì sì là wà. alhamdulillah. mo gbà bẹ́ẹ̀ wọlé anakumullah. حياكم الله. tí n bá tún rántí mi màá tún máa sọ náà padà síbi ìbéèrè tó wá ń bèèrè. ó yìí tí mara wọn náà ni ẹ ti jẹ́ ká mọ̀ pé markaz ṣe mu'assasatun ilmiyya akhlaqiyya mustaqilla ẹ ti wá jẹ́ ká mọ̀ pé gbogbo mímọ̀ ni markaz òun náà ni manhaj markaz. manhaj markaz bẹ́ẹ̀ ni sá so ọ̀rọ̀ alqur'ani àtọ̀rọ̀ hadith annabi sẹ́yìn lè dógóngó mímọ̀ rẹ̀ láì wọnú tán. àkọ́kọ́ náà ni pé ilmu alhadith anakumullah. ṣé ò ní sọ̀tàn. ìbéèrè alákọ̀ọ́kọ́ nù. ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn ó fẹ́ wọnú ilmu alhadith bẹ́ẹ̀ ni sá ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam. ó wà ní sọ̀tàn. sábàbùl wurud nínú hadith kí ló bí hadith yẹn ìtàn ni wákà. akramakumullah. حياكم nígbà tí àwọn kan nígbà kan wọ́n kó jọ wọ́n ní obìnrin ò lè jẹ oyè kò lè rọ́nu kó jọ lórí kò lè jẹ kíní kan kò lè jẹ gómìnà ẹ gbàgbé àdísì tí wọ́n ń kà ní pé láì wá lè múra wàláwò múra hàn àdísì yẹn wọ́n mọ̀ sábàbùl wurud díẹ̀ akramakumullah. kò dẹ̀ ní ṣiṣẹ́ fún gbogbo bíkíbi. Allah. àdísì yẹn kò ní ṣiṣẹ́ fún gbogbo bíkíbi. akramakumullah. àwọn tó rò pé mujarradu wọ́n ti gbọ́ lárúbáwá harafi kẹ́límà ká sópọ̀ káwá gbé túmọ̀ jáde. no ìdí tí òfin ní tí ò gbọdọ̀ ṣiṣẹ́ bíkíbi ní pé nígbà tí Hudaybiya tó ṣẹlẹ̀ súlẹ̀ Hudaybiya yẹn Ànábì fẹ́ wọ Mẹ́kà ni Hudaybiya ni wọ́n ti wá dá padà táwọn kèfèrí dá padà inú bí gbogbo àwọn sábẹ́ wọ́n wá kálukú wá yarí pé àwọn wọ Mẹ́kà máa Suhaili tó wá bá Ànábì sallallahu alaihi wasallam sí kèfèrí rán wá wọ́n ni hadha ma ta'ahada alayhi Muhammad bin Abdullah wa Quraysh àwọn tó fẹ́ kọ kíní wọ́n kọ bismillahir rahmanir rahim yẹn wá wò wá ní pé mahadha uktub bal uktub bismika Allahumma èyí táwọn mọ́ nìyẹn àwọn bismillahir rahmanir rahim àmọ́ Ànábì ní ó yá parẹ́ pọ̀ nǹkan tó wí yẹn ṣe borúkọ Ọlọ́run náà nìyẹn náà ok hadha ma tasalla alayhi Muhammad rasulullah wọ́n ni law shahidtu annaka rasulullah ma uqatiluk tí bá máa ipá Ànábì Ọlọ́run ni mi ò ní bẹ́ẹ̀ jà bal uktub hadha ma tasalla Muhammad bin Abdullah èyí táwọn ẹ̀mọ́ ni ẹ̀ o Ànábì ní bẹ́ẹ̀ ni akọ́ so ìtàn yẹn mi wá ti parí mbẹ̀ wọ́n kọ́ kálukú wá pé ànígbà ìyàwó Ànábì kan ló sọ fún wọn pé fi wọ́n lẹ̀ o àwọn sàábẹ̀ rẹ̀ tí wọ́n gbà yìí ìwọ fárún tiẹ̀ kó nìṣó Mẹdínà padà Ànábì wá gba ìmọ̀ràn tó wí yẹn sallallahu alaihi wasallam nígbà tá Ànábì gbà Ànábì fárí ó pẹ̀ràn tiẹ̀ ó bọ́ sórí ràkúnmí ẹ̀ gbogbo nígbà tán rí pé kálukú bẹ̀rẹ̀ sí pọ́pọ́ kálukú náà bẹ̀rẹ̀ sí sáré wọ́n bẹ̀rẹ̀ sí sáré fárún wọn wọ́n ṣe ta ló lò ṣe wálá amúráhùn ìmúra ṣó ṣiṣẹ́
torobìnrin lànàbí tẹ̀lé bẹ́ẹ̀ ni ló sì wúlò ló fa àkóyọ. bó ṣe rí nìyẹn. naam kí tó ni. òun náà ní sẹ́ bí wọ́n ṣe kọ ìtàn tẹ̀dúwínú tàríkh. tẹ̀dúwínú tàríkh naam ẹ rí i pé ńgbà táwọn ẹbí ń sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam àwọn sàábé wọn kọ Kùránì àwọn katabatul wahyi. akramakumullah sa. Ànábì wa ni la taktubu anni shay'an ghayra al-Qur'an wa man katabahu falyamhu. má kọ̀ nǹkan kalẹ̀ ń pa mi o ẹ bá kọ ẹ parẹ́. àwọn sàábé yìí àwọn tó ti kọ hadith wọ́n ń kọ hadith lábẹ́nu. Ànábì ò sì fẹ́ kó dàpọ̀ mọ́ Kùránì. Ànábì ṣe sọ pé ẹ má kọ kankan ghayra al-Qur'an. Al-Qur'an nìkan ṣo tẹ́ bá ń kọ òun ni kẹ́ ẹ máa kọ. wọ́n wà nú àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ sábẹ́ wọ́n fa nǹkan tí wọ́n kọ yà lórí hadith. rádìí pé àkọ́kọ́ tíra ni Muwatta. ọ̀tọ̀ ti Imam Malik. Imam Malik tí wọ́n dà wá náà tó sì ń jẹ́ hadith. Ànábì Muhammad. Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. hadith yẹn wọ́n fi yọ gbogbo nǹkan tó ń jẹ́ fíkìw. akramakumullah sa. òun mazhabi Maliki. akramakumullah. so mazhabi Maliki òun ni wọ́n lò là ń lò. Abu Hanifa ṣáájú Maliki tẹ̀lé. akramakumullah. Shafi'i tẹ̀lé. akramakumullah. Ahmad bin Hanbal akramakumullah sa. ó tẹ̀lé. Mùdáwánà ẹnìkọ̀ọ̀kan wọn ó lọ bẹ́ẹ̀. Ìgbà tó di Asrul Amawi. Asrul Amawi ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tẹ̀dùwínú ìtàn. akramakumullah. Asrul Amawi ni. Kí ló dẹ̀ fà á? Kódà yẹn ìgbà náà ni wọ́n ṣe tẹ̀dùwínú hadith. akramakumullah. Ẹ̀yà méjèèjì tó wọnú ara wọn tó súnmọ́ ara wọn. Náà wọ́n ṣe tẹ̀dùwínú tarikh, tẹ̀dùwínú hadith. Àmọ́ àwọn wo ló ń ṣe? Ṣé mùsùlùmí ni wọ́n? Wọ́n èyí ṣe mùsùlùmí. Orí àwọn tí wọ́n kó lógun tí wọ́n fi ṣe sẹ́kítìrì tán mọ̀ọ́kọ́ mọ̀ọ́kà ní asúrù yẹn àwọn ni wọ́n kó Májúsí, wọ́n kó Yẹ̀húdí, wọ́n kó kèfèrí. Ibn Mas'ud kìí ṣe kí lẹ́yìn pé kìí ṣe Abdullahi o ó ṣe tẹ̀dùwínú tiẹ̀ bọ̀tíbi tó ti gbà ọ̀dọ̀ àwọn kèfèrí ni ọ̀dọ̀ àwọn Yẹ̀húdí àtàdáwò so wọ́n ní sáwọn náà wà ní diwanu khalifa àwọn khalifa ń lò ni wọ́n ń kọ gbogbo nǹkan kalẹ̀ so ibẹ̀ wọ́n ti mú àdísì míì wọ́n lọ lọ́rùn ibẹ̀ ni wọ́n ti mú tàríkù míì àti sábàbù nùzúl tí wọ́n kọ kalẹ̀ sábàbù nùzúl yẹn tó bá rí ń kọ́ nínú àwọn kìíní tí wọ́n ta wí ní àrí tẹ̀fsírì tó bá rí ẹ̀bà ẹwà bá wọn nǹkan tó tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ wípé aṣáànẹ́bì ló fẹ́ ṣe léyìí ó gbọ́ ẹ̀bà ń bẹ̀ gbogbo àlànkà ó ti rí mọ́nú nínú ìwé ìjọsìn wa pátápátá. Bọ̀tí àwọn ẹlòmí ò wá mọ̀ wọ́n jókòó náà ẹ̀ tó bá rí kíní kan ìgbà wo nǹkan tí tó bá rí sọ yẹn ẹlòmí ò tún gbọ́dọ̀ sọ mọ́ bẹ́ẹ̀ kọ́ lórí ó dà tó bá rí ò sọ bẹ́ẹ̀ nípa yẹn tí mo sọ yìí o ẹlòmí ò tún gbọ́dọ̀ sọ mọ́ o. Ó yàtọ̀ sí akramakumullah. Ó wà nájú tó tíra yẹn ó nájú tó wípé ó wà wo àwọn tíra mi ó wo ìkíní tàn mi ó wo oríṣiríṣi ìyẹn ló máa wá fi jọ òun ni àjọ òun ni àjọ akramakumullah sa. ẹ rí pé
Ibn Khaldun òun ló gbé falsafatu tarikh ló gbé kalẹ̀ bó ṣe ṣe tarikh tó fi mọ tarikh sọ tó fi ṣe kíní ọ̀dọ̀ Ibn Khaldun so Ibn Khaldun yìí wọ́n má wo aago ṣé o ti wọnú ẹ̀ náà Áfíríkà jáde so Ibn Khaldun gbogbo nǹkan tó kọ yìí ní Europe nǹkan tí Europe fi ń lajú tó fi ń ṣe fáàrí léni nínú tàn nínú gbogbo kìíní àti falsafatu tarikh tí mo wí ọ̀dọ̀ Ibn Khaldun ni wọ́n ti kọ́ falsafatu tarikh yẹn ni kálukú ló yẹ ká mọ̀ tá a bá ti mọ̀ láàmà wá fi àjọ àti àṣẹ ẹgbẹ́ eléyìí ò rí bẹ́ẹ̀ eléyìí ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ هذه واحدة síwájú Ibn Khaldun láàfin rí àwọn níbi tá ti sọ̀rọ̀ hadith wọ́n ń pè kíní kan ní a sọ pé Imam Bukhari òní sára tí ẹ gajù nínú ilmu hadith kó tó gba hadith kan Muslim tẹ̀lé bẹ́ẹ̀ láàfin rí kutubu sihah so àwọn nǹkan tó ń lò yìí tó gbé kalẹ̀ tàríkù wà nú ẹ̀ tó ilmu rijal báwo ló fẹ́ lo ilmu rijal nínú hadith láì mọ̀ tàríkù ó lè lọ bẹ́ẹ̀ ni jarhu wa ta'dil báwo ló fẹ́ jà ráhà yẹn nìkan èyí náà sọ pé ó bú sábẹ́ o ibi tó ti bú nìyẹn ṣe bí sábẹ́ ni kí ló dé tán fẹ́ ṣe járíhù ẹ̀ tí wọ́n bá bu mímọ̀ yìí sí rẹ̀ sẹ́ńtúrì kọ́ ló bẹ̀rẹ̀ rárá o akramakumullah mi ò rò pé ẹ ti gẹ́sì àgbóyé dáadáa sá wọ́n máa sọ pé àwọn tó jókòó lẹ́gbẹ̀ẹ́ náà ni wọ́n ṣe kíní kan ṣebí aljaru wa ta'dil nínú hadisi annabi ni nínú hadisi annabi àwọn tí wọ́n ṣe ń gba hadisi wá sàábé ni wọ́n nígbà tí wọ́n wà tàtà tí ń jà ráhà ṣáyìn àtò ẹgbẹ́ sàábé yìí tí ilmul jarhi yóò sọ pé ẹ má gba ọ̀rọ̀ ẹ̀ ó tí ó sì ti dòkúrọ́ nìyẹn ìtàn ni ó sì dé mẹ́lẹ̀ kò ń ṣe àyà Kùránì ló sọ pé parọ́ ẹlẹ́ẹ̀kejì sàábé yìí ó ṣe ṣìnà rí bí àpẹẹrẹ ni ó wà bẹ́ẹ̀ kìí ṣe pé nǹkan tí mo ń sọ kìí ṣe pé mo máa ń pẹ̀rẹ̀ wá náà bá ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bí ṣé ìdájọ́ yóò wá wáyé ni so òun ni ẹ má jalè èyí tó jalè àwọn tó jalè so ìyẹn ilmul jarhi wa ta'dil tí wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ dọ́bùtù bó ṣe fẹ́ gbé kalẹ̀ ṣé bá nẹ́bí ṣe sọ láfúzọ́n wa ma'anan ṣé bẹ́ẹ̀ ni ǹjẹ́ ó máa ń gbàgbé nǹkan ǹjẹ́ kì í gbàgbé ǹjẹ́ yìí máa ń rántí nǹkan gbogbo kìíní yìí òun ni wọ́n sàábé sí ni kí la jàrá ẹ̀ fún pé gbogbo wọn lọ́lọ́run ti ròyìn wípé rọ̀dúwá ní ọlọ́run yọ́nú sí wọn ṣé wá ká ó yọ kúrò wípé kò kábùkù rí àbí kò ṣe tí ò darí àbókéré pé àwọn èèyàn fẹ́ máa gbé ànẹ́bì wọ́n fẹ́ máa fi ànẹ́bì yílẹ̀ kán máa gbé sàábé lékè ànẹ́bì ìkọlásì múnú méjèèjì mú kágbà pé sàábé yìí ló ṣe mistake bí ọ̀rọ̀ báyìí àbí ká tí ò dá ti sọ́dọ̀ ànẹ́bì kọ́sájú kan lọ àtò èwo ni ká mú ṣáànẹ́bì ni ká gbèjà ní àbí sàábé tó bá jásí pé lọ́dọ̀ tiẹ̀ sàábé ni ká máa gbèjà ká fànẹ́bì ilẹ̀ kò sí isma fún sàábé kò sí isma fún ẹni sàábé mo tuntun sọ
akramakumullah. Ànábì nìkan lọ́lọ́run fún ní isma. Ó dà wà mọ́ta ákàrà yẹn ó ti mọ̀ pé yóò ṣẹ̀ mí ló fi pé mo ti èyí tó ti ṣe ṣáájú àti èyí tó ń bọ̀ lẹ́yìn fáànẹ́bì nìyẹn o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sallallahu alayhi wa sallam. akramakumullah akramakumullah akramakumullah. ok ṣáà mò ń yẹpẹrẹ. ara ìmọ̀ tahrifu al-kalimi an mawadi'ihi òun ni wọ́n ń ṣe níbi ọ̀rọ̀ ti tàísà ó ti wà thábìtì wípé ìtàn òun náà lè yóò fi kọjá látara al-Qur'ani àti hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tó bá wá rí bẹ́sà ọmọ akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ́ sọ fún wa ọmọ akẹ́kọ̀ọ́ tó ń kọ́ àwọn ẹ̀kọ́ yìí tó kọ́ gbọ́n fẹ́ràn kò yìí báwo ló ṣe fẹ́ rìn kọjá ń bẹ̀ mathalan kamuru ṣíà gẹ́gẹ́ bí case study ṣé a lè katira wọn àbí wọn ṣe kẹ́kẹ́ tó dá àbálá burú ni wọn ní Islam. ẹni tí ó kọ́kọ́ yéèyàn tí ó yé àwọn èèyàn ní pé wọn mọ̀túnmọ̀ madlul al-lughawi. akramakumullah. àti madlul al-mantiqi. akramakumullah. òun náà tata wípé ṣíà kí ni túmọ̀ ẹ̀. kí ni túmọ̀ ẹ̀. kakọ́kọ́ lọ bí túmọ̀ ẹ̀. kakọ́kọ́ lọ bí túmọ̀. ìtumọ̀ yẹn Al-Qur'ani lò ṣó ti dé ń gbà yẹn ni ó gbọ́ ṣé ṣíà tá à ń pariwo ní ìsìn ṣé mùsọ́láwù yẹn ti dé nígbà yẹn bá ń wá Al-Qur'ani káàkiri. èmi kọ́ min ash-shaytanir rajim wa inna min shi'atihi la Ibrahim ò ní ṣíà nù ni. akramakumullah. tọ́lá Al-Qur'ani sọ pé lamin shi'atihi yáà nàbí Ibrahim wá ń tẹ̀lé àlì ni. sẹ́lẹ̀ tí ó ti dáyé. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه. ṣíà nù ni láyé Musa. bẹ́ẹ̀ ni sá. فاستغاثه الذي من شيعته على الذي من عدوه. torí ṣíà torí yẹn tó wí ń bẹ̀ yẹn ìran yẹn ni ìyẹn pé ìkan jẹ́ Bani Israel ìkan jẹ́ Egyptian èyí tó ń jẹ́ Bani Israel yẹn wá ní ọwọ́ Egyptian yẹn ran tó jẹ́ family ẹ̀ Musa sì rèé Bani Israel ni. فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه. Musa bá gbà lẹ́sẹ̀ gbìyì ìyẹn bá dákú. قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين. ṣíà nù ni ó di méjì ṣé Musa di ṣíà. Musa nìyẹn. àní ṣóò náà di ṣíà. akramakumullah. so ìwọ tó fẹ́ gbọ́ ṣíà bóyá àwọn àpapẹ̀ yẹn rẹ̀ ní Al-Qur'ani àwọn ibi tá ń ká yìí. akramakumullah. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا. kẹ́ di gúrùpù ó nìyẹn. ṣé ṣíà ìyẹn tọ́lọ́run sọ wípé kóhun pín yẹlẹyẹlẹ ṣọ́lọ́run sọ fún wọn ṣọ́lọ́run ti wá òun náà ti ọlọ́run ti ń pèpè sí di ṣíà nù ni. منيبين إليه واتقوه. ó máa ka súrà tó wà kọ́ máa yí pé ó wò ó nù kíní kan ni. سورة الروم الآية الثانية والثلاثون. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. ìyẹn náà Ọlọ́run ti pè wá sí di ká ṣe ṣíà àlì ni wá ló pè wá sí di ẹ̀ pé ká ṣe. ó di mélòó? di mẹ́rin sá. ṣó ti tán?
إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ṣíà tó yí nísìn ṣé ṣíà àlì ni. akramakumullah. nìṣó àyà kùránì ni o gbogbo mo ṣe ní kó máa sọ bí tó bá wà ká máa ń pè ó kàn àbátúnkọ kùránì nínú markaz. àbátúnkọ kùránì nínú markaz. Suratul An'am ayah 65. Suratul An'am ayah 159. Naam. Suratul Qasas ayah ẹlẹ́kẹrin. Suratul Rum ayah 32. Naam. di adúró mbẹ. Ayakumullah. So àmọ́ àyà kùránì wà ní. bẹ́ẹ̀ni ibi al-madlul al-lughawi ni bàbá ti lọ. ibẹ̀ ni mo ti lọ. Now níbi tó sọ̀rọ̀ lọ́lá kọ́kọ́ manhajul markaz. akramakumullah. ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ṣáájú wọ́n dá azari lẹ̀. azari yẹn dawla Fatimiyya ló dá azari lẹ̀. bẹ́ẹ̀ni sà. dawla Fatimiyya yìí ṣíà ni wọ́n. àwọn ni orípa wọn nìyẹn o. bẹ́ẹ̀ni sà. à ń tẹ̀lé dáadáa. à ń tẹ̀lé dáadáa. náà sì torí ẹ̀ dákalẹ̀. nǹkan tí wọ́n ń kọ́ ń bẹ̀ nígbà yẹn ọ̀rọ̀ ṣíà ni fíkíwù ṣíà fíkíwù torí ẹ lè dọ́dọ̀ ṣíà kẹ má wà mímọ̀. ṣáájú Kazari tó bẹ̀rẹ̀ ní Kórtóbà ní jámíà àkọ́kọ́ wà. ẹ máa ń pè kíníkan Kórtóbà àwọn ará Kórtóbà nìyẹn. Bilad al-Andalus. So lẹ́yìn àwọn yẹn la máa rí Jami'atu Zaitun ní Tunis. Jami'atu Zaitun yìí ó ṣáájú Azari. lẹ́yìn yẹn ló kan Azari. Azari títí dèní òun ni lẹ́yìn ìgbà tí wọ́n ti fọ́gọ́rùn ọdún tí wọ́n kéwú ń bẹ̀ rárá mọ́. lẹ́yìn ọgọ́rùn ọdún yẹn ni Salahuddin al-Ayyubi ló wá wọlé ló jẹ wálí sí Masari òun ló ṣí padà. ó wá ṣí padà ó ṣe ìsìláhù gbogbo ẹ̀ ìpè ok bí mímọ̀ yìí ṣe rí wọn ní máa kọ́ ṣíà nìkan kí wọ́n máa kọ́ gbogbo madhahib lẹ́ẹ̀fi wázàrí ẹgbẹ́ gbogbo madhahib lẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni sà. wọ́n rí i pé mi ò ṣóhun lọ mọ́sáàrì ni àwọ̀. now wọ́n wá wà bẹ́ẹ̀ wọ́n máa kọ́ gbogbo madhahib lẹ́yìn ìgbà tán ti wá ṣí padà yẹn tí Salahuddin Ayyubi ti ṣí yẹn títí dè ní alfu sana centenary ó ti kọjá àbí kí náà ń pè alifi idul alifi millennium ó ti kọjá lára Azari ní 1981 1981 yẹn náà síwájú 81 lọ́dún yẹn ti pé 1981 ni wọ́n wá máàkì ẹ̀ wọ́n celebrate ẹ̀ 1981 tíra tí wọ́n fi celebrate alifi ó wà lọ́dọ̀ mi èmi ò ní gbé jáde fún ẹ kó kí n bá ta góòlù ni ní wọ́n yìí ti ẹ àgọ́ èèyàn òun ló rò pé tí n bá fẹ́ sọ̀rọ̀ kan kí n máa kà tíra tí ò bá sí dà wáyé tó bá pè mí lọ síbi kí n gbé tíra wá mi ò ní gbé wá. ilmi ìmáyé
haisuma yamamtu yanfa'uni sadri wi'a'un lahu la batina sundu صدري وعاء له لا باطن صندوق إن كنت في السوق البيت كان في البيت العلم فيه معي أو كنت في السوق كان العلم في السوق أو كنت في السوق كان العلم في السوق owó tí ń bá lọ nìmọ̀ mi ń tẹ̀lé mi àìsùn máa yamamtu yóò máa ṣàǹfààní fún mi níbi tí ń bá dé ni ìgbà àyà mi ni bọ́ọ̀sì ẹ̀ kì í ṣe inú bọ́ọ̀sì tó wà ń ta báyìí tí ń bá wà ń lé ìmọ̀ mi ń bẹ pẹ̀lú mi. Abbas Mahmoud al-Aqad tó bá wà báyìí tó bá wà ní tọ́ílẹ̀tì nílẹ̀gbẹ́ òun pẹ̀lú tírà ni ìyẹn ni pé kò ń ṣe pé ó ń lọ kà á fáwọn èèyàn ó ń ṣe tọ́lá ó ń ṣe mọ̀tọ́lá ẹ̀ tó bá wà ń bẹ̀ ó fẹ́ kọ̀ọ̀kan yóò kọ báírò àti ìwé ò ní jìnnà sí bí Abbas Mahmoud al-Aqad ti rí nìyẹn. yóò sì tó kó má kàtírà rẹ̀. So ìyẹn mo fi ibùdó ti ọ̀rọ̀ manhaj azhari. manhaj azhari so manhaj azhari mo ti ní àwọn kan wá fi mí mi fẹ́ dárúkọ wọn à ń yọ sọ tẹ́lẹ̀ ni gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n á sẹ́ndì kìíní sí mi mo ní mo á pè àbí ó pè mí ní ṣé mo ti rí kìíní tó ń sẹ́ndì sí mi mo ní mo ti rí ó ní kí n lè fi ṣe mo ní mo ń lò ó tẹ́lẹ̀ ni gbogbo ẹ̀ àkànní yọ markazi mawqifu azhari manhaju azhari òun ni markazi ń lò so manhaju yẹn òun ni ó sọ fún wa irú pọ́blẹ́mù irú kíní táwọn èèyàn kó sí nísìn kíni ǹjẹ́ ṣáà lè gbà wọ́n àbá lè gbà wọ́n ṣé kèfèrí ni wọ́n àbí wọ́n ṣe kèfèrí ṣé wọ́n ṣe mùsùlùmí ṣáà ní kankan ṣe pẹ̀lú wọn nẹ́sìn àkọ́kọ́ náà ní pé kọ́kọ́ gbà pé ànábì ni la yukaffaru man qala li akhihi ya kafir faqad ba'a bi ahadihima al-kufr ìwọ tó bá pe ọmọ ìyá kan ní kèfèrí tí ó bá kí ń ṣe kèfèrí yẹn kèfèrí padà sọ́dọ̀ ẹ̀ tó yẹn ó jẹ́ ní wa ja'a fil athar aidan man qala li akhihi la yukaffaru ahlul qibla bi zambin torí pé lágbájá ṣẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan tó sọ káà pé ń kèfèrí tó ní tọ́wọ́n bá ń kọjú sí kíbùlà wa tó ń kírun wà á kàlẹ̀ zẹ̀bì hátánà ó jẹ ládá àwọn oúnjẹ ẹran súná tá ń pa iléyá oúnjẹ ó ń kọjú sí kíbùlà mùsùlùmí nìyẹn zimma islam ó ti wà lórí ẹ̀ lè bọ́ islam kó lè bọ́ kúrò in tó wà fún wa ó wà fún náà in tó wà fún náà ó wà fún wa. So now wá bá mi lọ kí n tí mo sẹ́ndì sí ẹ. akramakumullah النصوص المباشرة الموثقة من فتاوى شيوخ الأزهر حول الشيعة الإمامية. tó ṣe àkèbèrè ní wọ́n kí ní kan Sheikh al-Azhari 1958 Sheikh Mahmoud Shaltut ló jẹ́ Sheikh al-Azhari nígbà yẹn. حياكم kí ni fatwa ẹ̀. أن الإسلام لا يجب على أحد من أتباعه اتباع مذهب معين. kò ṣe lọ́rọ̀ ẹ̀yàn wípé mazhabi kan ní ká tẹ̀lé kò ṣe dandan. Islam ò ṣe ní dandan kó jẹ́ kí mazhabi kan lágbọ́dọ̀ tẹ̀lé. Allahu akbar. bal naqul. nǹkan tá a máa wí ni pé. inna li kulli muslimin al-haqqa fi an yuqallida ayya mazhabin min al-mazahib al-manqula naqilan sahiha. so gbogbo mazhabi mazhabu shia mazhabu imam malik mazhabi shafi mazhabi hanbali
kódà àwọn àìmọ̀ mi wà akramakumullah tí wọ́n ní mazhabi tó parẹ́ gẹ́gẹ́ bí Ibn Hazmi ó wà Imam Lays ní Masari òun náà ó parẹ́ Abu Zahra ó ṣe gbogbo Imam Abu Zahra ó tò gbogbo wọn yẹn ó ṣe ìkọ̀ọ̀kan tíra ló fi ṣe ẹnìkọ̀ọ̀kan mujalladu kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan tó bá wálé mi tó bá tọrọ ẹ̀ wàá jókòó ń bẹ̀ wàá kà ní òní mo lọ ò ní gbé jáde fún tíra náà rárá ó fi ìlàkà ìní òní fi ilẹ̀ tí mo bá rí ẹ kí ọpọlọ ní wọ́n fi ìbàjẹ́. wa mazhabul Ja'fariyya mazhabi Ja'far المعروف بمذهب الشيعة èyí tá a mọ̀ sí mazhabi Shia al-Imamiyya al-Ithna Ashariya tó ń mú ìmáàmù méjìlá مذهب ẹni sọ̀rọ̀ hadisi wà tí wọ́n ń lò حياكم الله hadisi yẹn àwọn Ibn Abbas àwọn náà lò ó pé tó bá yá nígbẹ̀yìn ayé ẹnìkan wà yamla'ul arda adlan ba'da an muli'at jawran nígbà tí wọ́n bá fi tí tó yẹ pé òun ni ó mú adilu wá dọ́gbadọ́gba tí wọ́n sì ti fọ́n àìdáká ismuhu yuwafiqu ismi orúkọ ó máa jẹ́ Muhammad wasmu abihi yuwafiqu isma abi orúkọ bàbá ò jẹ́ Abdullahi bíi tèmi náà yamla'ul arda adlan ba'da an muli'at kálukú lò ó òun ni ẹ̀rí inú dawla Abbasiyya al-Mu'tasim billah al-Mu'tadil àwọn náà ròyìn pé Mahdi gbọdọ̀ jáde lọ́dọ̀ àwọn Shia náà ròyìn pé Mahdi yóò jáde lọ́dọ̀ àwọn so ibẹ̀ ni firaku yẹn Imamiyya ibẹ̀ ló ti yọ kò yẹ kẹ́nìkan kan jáde láti ibi kankan àfi kó jáde nínú ilé ìdílé ànábì làwọn fi dúró bẹ́ẹ̀ so Shia lọ́dọ̀ wọn ibi tọ́rọ̀ yẹn tó wà nìyẹn so al-Imamiyya وهذا المذهب mazhabi مذهب يجوز التعبد به alimafisin lọ́n lórí ẹ̀ كسائر مذاهب أهل السنة gẹ́gẹ́ bí mazhabi Ahli Sunnah so wọ́n wá pè wọ́n kèfèrí Azhari Sheikh Mahmud Shaltut Sheikh al-Azhari òun ló sọ ilé 1958 ثانيا فتوى ẹlẹ́ẹ̀kejì الشيخ جاد الحق علي جاد الحق so tó bá mọ Shaltut wàá mọ Jad al-Haq شيخ الأزهر Sheikh al-Azhari ni من سنة 1982 إلى سنة 1996 so 1996 1982 إلى títí 1996 dé 1996 ló fi jẹ Sheikh al-Azhari الشيعة الإمامية òun náà ni Shia Imamiyya طائفة من المسلمين Ta'ifatun minal muslimin ẹ gbàgbé ẹ wípé yọ wọn kúrò ní Islam kò sí kò ọ̀nà sí rẹ̀ مسلمين mùsùlùmí ni wọ́n لهم اجتهاداتهم التي خالفوا فيها جمهور أهل السنة wọ́n ní ṣihadu tiwọn Naam. wa man ijtahada فأصاب asaba falahu ajran wa man ijtahada ولم يصب فله أجر واحد bí Ahlus Sunnah bẹ́ẹ̀ ní Sunni báwọn náà ṣe ní ṣihad tó yá sí pé wọ́n lè ṣiṣẹ́ wọ́n lè bọ́ sójú ọ̀nà Naam. ìdájọ́ kan náà ló wà fún wọn ìdájọ́ kan náà ló wà fún wọn لهم اجتهاداتهم التي خالفوا فيها جمهور أهل السنة ومن ثم lára bẹ́ẹ̀ فهم ليسوا كفارا wọ́n yẹ ṣe kèfèrí ṣé mi mo sọ yẹn شيخ الأزهر جاد الحق ó níṣó ومن ثم فهم ليسوا كفارا ولكن laysu كفارا laysu كفارا laysu كفارا ليسوا كفارا اما بيسي اني كفري ما وليس كفري حياكم الله ولكن هناك آراء عندهم تخالف ما عليه أهل السنة wọ́n والجماعة khalafa Ahlus Sunnah níbi ìròrí níbi ìròrí ni ìròrí tán dẹ̀ ń rò tí wọ́n khalafa àwọn yìí kì í ṣe ìròrí ìpìlẹ̀ kì í ṣe bí usul níbi furu ni kò ń sẹ́ pé tí ṣe àbá fẹ́ kí zuri ní sinraka mẹ́ta ní òkè Ah, مثل موقفهم من بعد الصحابة
àti mọ́kí fún wọn lára àwọn sàábé mi. وموقف الأزهر أن ندعوهم إلى ما اتفق عليه المسلمون وأن نتجنب ما يثير الفتنة. ẹni tí ó dá fìtínà lẹ̀ ẹ jìnnà sí. ثالثا فتوى الشيخ محمد سيد طنطاوي شيخ الأزهر عام 1996 إلى عام 2000. kí ló ń yẹn 19 kí ni àbí 1996 to 2010 títí di 2010. الشيعة الإمامية مسلمون. kí ló pè? مسلمون. kí ló pè? مسلمون. èmi kọ́ ọmọ pè bẹ́ẹ̀ nìsín. المبتدأ والخبر جملة اسمية. نعم. الشيعة الإمامية مسلمون يشهدون أن لا إله إلا الله وأن محمدا رسول الله. kí la fi lè pè yàn mùsùlùmí. شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله. ويؤدون أركان الإسلام. wọ́n kírun wọ́n gbààwẹ̀ wọ́n yọ zaka. لكن ṣùgbọ́n لهم أفكار. wọ́n ní àwọn tíọ́rì kan. تخالف ما عليه أهل السنة والجماعة. tó yàtọ̀ sí Ahlul Sunnah wal Jama'a. والأزهر ينكر عليهم ما فيه إساءة الصحابة. kí wọ́n bú sàábé ẹni sàábé kí wọ́n bú Azhari kọ́. أو أمهات المؤمنين. àbí kí wọ́n wí pé ìyá wa Aisha wọ́n fi àbùkù kan. رابعا. ìyẹn àwọn Shia àwọn ni wọ́n ní tafsiri kan tí wọ́n ń pè ní Manar kọ́ àwọn Shia no Jadir kọ́ Manar tafsir al-Manar àwọn Shia lónìí tafsiri yìí kí ni tafsiri yìí òun ni àbí àfáà tó ní ó lè má jẹ́ Shia ó lè má jẹ́ Shia nǹkan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé inú tafsiri yẹn ó ní la yazni zawjatu nabiyyin qattun lafzu tó wà ń bẹ̀ nìyẹn tó gbé jáde ìyàwó ànábì kan rí kò ṣe ṣìnà rí ẹ̀ẹ́dẹ̀ wo alukurani nígbàtà alukurani fi ń sọ̀rọ̀ pé azaniyatu wazani azaniyatu la yankihuha illa zanin aw wa hurrima dhalika ala al-mu'minin. bẹ́ẹ̀ni yóò ànábì kúrò bẹ́ẹ̀ yẹn ni parapata ni kí wọ́n wí pé Suratu Nur tó sọ̀rọ̀ azaniyatu wazani ẹ̀ ká máa kà á wípé sábàbù nùzúlì ẹ̀ wípé Aisha ni inú kíní tíra wà yìí náà ni o Ahlul Sunnah ni o. akramakumullah wípé ńgbàtà Aisha Abdullahi kan wọ́n ń togun bọ̀ ó wá gbé Aisha rẹ́gbẹ̀yìn ó lọ ṣe gá kan ó wá gbé sí iwájú ẹṣin bẹ́yìn ẹṣin náà ni ìgbà tó fi wá wọ Mẹ̀dínà gbogbo wọn báyìí wọ́n ti ṣe mùsíbà fúnra wọn. ẹ dákun ẹ wo ìròrí ẹ wo nǹkan tí wọ́n kì bọnú sábàbù nùzúlì yẹn tàdé ń gbé kiri àwọn tá à ń pèpè fún yín o torí yín fẹ́ takú àti orí yín ò fapo. fuel pump and six. fuel pump and six. photo six ni kò ní kíkì bọ̀rọ̀. àtò pé ẹ má Medina ní kíní yìí nígbà tí mo tú Suratu Nur nínú tafsiri mi mo sọ wípé Suratu Nur hadatha àwọn mùsùlùmí Medina tí wọ́n ẹ̀ṣẹ̀ débẹ̀ òun ló fa kíní ẹ̀ torí ẹlòmíì ọkùnrin yóò jókòó tó bìnrin bákan tí yóò dẹ̀ ń ṣe ìyàwó ẹ̀ tí yóò ń ṣe kíní láyà yẹn fi sọ̀kalẹ̀ ẹlòmíì ṣe ṣìná láyà yẹn fi sọ̀kalẹ̀ kìí ṣe Aisha ọlọ́run kò ní tijú tó bá jẹ́ Aisha ni
láti dárúkọ ẹ̀ straight Allah la yastahi. àìdárúkọ yẹn azaniyatu wazani والزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. ìyẹn ni pé ó fi hàn pé láàrin mùsùlùmáwù mùsùlùmí ni Naam. tó yà pé hadasatu no hadasa mùsùlùmáwù yẹn ní Medina nígbà yẹn nìyẹn البيئة المدنية. a lè rí pé súra madaniya ni Akramakumullah. náà ìyẹn bẹ́ẹ̀ so ìsáà ìyàwó ànẹ́bì inú tíra wà ló wà Ahlus Sunnah òótọ́ ni جزاكم الله. Kai. so ìyẹn bẹ́ẹ̀ ربيعا. ẹlẹ́ẹ̀kẹrin بيان مجمع البحوث الإسلامية بالأزهر. Majma'ul Buhuth al-Islamiyya 2012 yẹn mo rò pé Sheikh Abdulbaki Men. òun ni al-Aminu al-Aam li Majma'il Buhuth al-Islamiyya wọ́n sì wà láyé gbà yẹn Ben sa. الشيعة الإمامية الشيعة من الإمامية الأمة الإسلامية. جزء من الأمة الإسلامية. تو لكن الأزهر يرفض العقائد التي تسيء إلى الصحابة الكرام وأمهات المؤمنين. àkọ́ìdù ni wọ́n pè àkọ́ìd wọ́n ti dìdí àdíọ́kàn ẹ̀ àwọn tó ń ṣe nínú ṣíà Akramakumullah. àwọn yẹn náà gùláàtù ní lọ́dọ̀ wọn ويدعو الجميع إلى احترام ثوابت الأمة ونبذ الفتنة الطائفية. ọ̀ ká má da tọ́ífà tọ́ífìyà lẹ̀ ní pé àwa ṣíà àwọn ṣíà òṣèkọ́ náà ẹ má dá wàhálà lẹ̀ mùsùlùmí kó má dá fìtínà lẹ̀ وخلاصة القول kò lásọ̀ ẹ̀ أولا الإمامية الاثنى عشرية مسلمون. tó ẹ ló pè wọ́n الإمامية الاثنى عشرية مسلمون. mùsùlùmí ni wọ́n o ثانيا ẹlẹ́ẹ̀kejì لا يكفرون لمجرد الانتماء لمذهبهم. ó gbọ́dọ̀ pé wọ́n ń kèfèrí àìsí pé ẹni tó bá ní tìmọ́ọ̀ لمذهب. lé mẹ́sàbí kan nínú mẹ́sàbí wa ká pé ń kèfèrí ثالثا ẹlẹ́ẹ̀kẹta عندهم عقائد باطلة عصمة الأمة عصمة الأئمة الطعن في الصحابة الغلو في آل البيت هذه هي غلو. عقائدهم باطلة. gòlúwù Naam. ẹ̀rí gòlúwù ló pè Ben sa. أشجوا àṣejù Ben sa. àṣejù الواجب àwọn àṣejù kan wà tí tó bá ní nǹkan fil qalbi islamun wa imanun tó bá ti gbọ́ àṣejù yẹn báyìí ó rí pé eléyìí àṣejù ni Ele wa mawqif muhayid. bọ̀ sí torí kò sọ pé kò pè wọ́n kèfèrí Akramakumullah. الواجب الدعوة بالحكمة tí àwọn bá fẹ́ ṣe dáwà pẹ̀lú làákàyè yìí ni والتقريب في المتفق عليه gbogbo ń ta sípa ẹnu sórí ẹ̀ yìí ẹ̀sùn mọ́ra wọn ká papọ̀ والتحذير من الانحرافات العقدية. so ká ṣọ́ra ń bi ká yapẹ̀ ẹnu ń bi ọ̀rọ̀ àkídà ká ṣọ́ra ntẹ yóò bá wọn sọ ntẹ yóò bá wọn síjà yẹn sọ nìyẹn pé ibi náà ti yagbá bí àkídà o. àtàsí bára náà sọ tọ òótọ́ ọ̀rọ̀ ni Mùsùlùmí ni gbogbo wa. a lè ní pè gbogbo wa. a lè máa pè wọ́n ń kèfèrí kájọ máa wá rẹ́ rárá à ń lé wọn nù à ń bá wọn jà nù. ẹ wá wò ọ̀pọ̀lọpọ̀ mọ ṣíà láyé ta ní mùsùlùmí ta wà yìí Akramakumullah. àwa là ń júwe ṣíà fún wọn polówó wọn. là ń Ilé polówó tán náà wọn wọn síta. bẹ́ẹ̀ Kai. ni à ń fẹ́ lójú Allahu akbar. Mudeer Markaz yẹn ó ti di ṣíà bẹ́ẹ̀ ni fi ilẹ̀ tí n bá di ṣíà mo wá sọ fún yín pé ṣíà mo ti fara mọ́ tó bá yẹ pé ṣíà tó àlè ni mí o mọ̀ pé mo tún gbé ẹ wọnú lóga ni Allahu akbar. mo tún gbé ẹ wọnú lóga ni ẹ mọ̀ lónìí lóga wí. Làákàyè wọn tí o fẹ́ start yẹn á start yẹn tipátipá. Á unlock yẹ. ó ní ẹ Sheikh Ahmadu Tayyib ó ti tó báyìí ó wá kù ọ̀hún àwọn ni wọ́n tanná béèrè ọ̀rọ̀ Bẹ́ẹ̀ sà. èyí tí ń bá sọ dé lénìí ibẹ̀ la máa tó bá tún kù pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ mẹ́jọ a continue. Ẹ máa bẹ pẹ̀lú àlàáfíà dáadáa. So now àwọn olóúnjẹ Ahlus Sunnah àwọn wo ló ń jẹ́ Ahlus Sunnah wal Jamaa Akramakumullah. àti mọ̀ ṣíà àti sọ ti sí àbáyé. àwọn oní Ahlus Sunnah wal Jamaa àkọ́kọ́ kò sí nǹkan tó ń jẹ́
Ahlus Sunnah wal Jamaa sunni muqabilu Shii Naam. òun ló wà. Ahlus Sunnah wọn èyí jẹ́ Ahlus Sunnah gbà náà Yes. níbẹ̀rẹ̀. Shia Sunni. Sunnah bá rí Shia àwọn tó tẹ̀lé Ali nìyẹn, Yes, sir. bá rí Sunnah àwọn tó tẹ̀lé Muawiya Akramakumullah, sir. àwọn nìyẹn. political party Bẹ́ẹ̀ ni APC àti PDP. ọmọ nàìjíríà ní gbogbo wọn Aha. a lè sọ pé èèyàn jẹ́ PDP ká ní kì í sọmọ nàìjíríà. Ah. So ìyẹn bó ṣe rí nìyẹn. Akramakumullah. Now àwọn tó ń jẹ́ Ahlus Sunnah ọ̀tọ̀. Firaqu Aqdiyya Akramakumullah, sir. ni Ahlus Sunnah. Al-Maturidiyya Naam. wal Asha'ira hum Ahlus Sunnah. Tó o bá ti tẹ̀lé Ash'ari, Naam. tó o gba ti Maturidi, Naam. tó o fi kíní wọn ṣe kíní, ìyẹn ló o sínú Ahlus Sunnah nìyẹn. So bọ́ síbi kejì. bó ṣe ṣe àná. So Ahlus Sunnah tawi àwọn ni as-sawadul a'zam min al-ummati al-islamiyya. Àwọn ni wọ́n pọ̀ jù gbogbo wa yìí Ahlus Sunnah ni wa Akramakumullah, sir. Akramakumullah. fil aqida. Bẹ́ẹ̀ni, sir. Fil aqida. Ọ̀tọ̀ la tẹ̀lé, ọ̀tọ̀ ni èmi Sunni Shi, Bẹ́ẹ̀ni, sir. ọ̀tọ̀ nìyẹn, ọ̀tọ̀ ni kó wá jẹ́ Ahlus Sunnah. So gbogbo ní Nàìjíríà ní ìsìn gbogbo àwọn tó ń pera wọn ní Ahlus Sunnah yìí wọ́n bìlífù Ash'ira, wọ́n sì bìlífù Maturidiyya, Tẹ̀lé Abu Hasan al-Ash'ari. wọ́n tẹ̀lé Abu Hasan al-Ash'ari àti Abu Mansur al-Maturidi. Kí wá ni wọ́n ń pe Ahlus Sunnah yẹn mọ́ra wọn ni orúkọ tán lẹ̀ mọ́ra wọn lára ni, Akramakumullah. kìí ṣe orúkọ wọn. Wàhábíyà lórúkọ wọn, gangan bẹ́ẹ̀ ni Wàhábíyà òun lórúkọ wọn. So Wàhábíyà yìí wọ́n tún wá mú yí pé Sàlàfíyà ó di méjì, àwọn ni wọ́n ń jẹ́ Wàhábíyà, àwọn ni Sàlàfíyà. Gbẹ̀yìn yà ni. méjèèjì òun tó wọn mọ́. So wọ́n máa ṣe máa ń pé ìbàdí káwọn táwọn èèyàn ń tako kíní Wàhábíyà Bẹ́ẹ̀ni, sir. ló di pé ó di kán máa dọ́jú orúkọ yẹn, kán máa dọ́jú orúkọ yẹn náà fi wá ń kà sí pé Ahlus Sunnah làwọn, wọ́n èyí ṣe Ahlus Sunnah. Wọ́n fi arókunra ni. Mo ní àwọn mawakif tó yá sí pé Muhammad bin Abdul Wahhab tó bú Ànábì dáadáa, pẹ̀lú ìbára sọ̀rí ìhà. bẹ́ẹ̀ ni Akramakumullah. Highest level ló gbé lọ. kí mú kan alápèjúwe. Muhammad bin Abdul Wahhab yìí, Akramakumullah. ó ní ọ̀pá tó ń mú dání yìí, ọ̀pá àwọn yìí ó lóore jù Ànábì lọ lẹ́nu ẹ̀. Ìkan mo lé sí yẹn o, ìyẹn náà tó. Akramakumullah. Ẹ wá ṣé kí wọ́n pè ṣáàpè yẹn ní kí ni ká pè é? Káì. Tẹ́ ń tẹ̀lé. Bẹ́ẹ̀ni, sir. Àwọn yẹn kan ti wọ́kọ́ jáde nínú hazira Islamu batatan ló yẹ wọ́n. Torí wọ́n gun ẹṣin British, wọ́n fi ṣe ìrìsáhù dáúlà. Akramakumullah. Wọ́n kàn lẹ́yìn British, wọ́n fi dájọba lẹ̀. Ìjọba ọ̀hún ni al-Mamlakatul Arabiyyatu Saudiya. Akramakumullah.
inú àwọn tó lò tí wọ́n fi dájọba ilẹ̀ àtàwọn British inú wọn ni Lawrence de kíni de ok Lawrence ló ń jẹ́sà gbogbo ti bí n ṣe dárúkọ bí n ṣe sorúkọ ẹ̀ yìí kálukú ó máa mọ̀ lẹ́ni tó bá mọ ìtàn Lawrence of Arabia Lawrence of Arabia ọmọ British ni ó lọ jókòó sí Arabia wọ́n sì tẹ̀lé wọ́n àwọn wàbíyà yìí àti kìíní wọ́n pọ̀n lẹ́yìn ẹ̀ tí wọ́n fi dáadáa lálẹ́. ìyẹn ó di méjì tẹ́ ẹ̀ bá mọ ibi tí wọ́n tẹ́ ẹ̀ bá mọ ibi tó ti ń bọ̀ ibi tẹ́ ti ń bọ̀ nìyẹn ibi tẹ́ ti ń bọ̀ nìyẹn ibi tẹ́ ti ń bọ̀ yìí kò ẹ̀ ń padà jẹ́ kí a máa tú ìdí wàbíyà tá ẹ̀ ń tẹ̀lé yìí ṣóhun pẹ̀lú bàbá ẹ̀ wọ́n gírí Muhammad bin Abdul Wahab àbúrò ẹ̀ Suleiman bin Muhammad ṣe wọ́n gírí àtò Lawrence. Okay. Lawrence of Arabia. Fọ́tò rẹ̀ nù. Fọ́tò ẹ̀ yẹn. Ẹ̀jẹ̀rì. Ọmọ Lárúbáwá ni tó dé àga ọmọ British tó mú àga ṣẹ̀rífù sórí. T.E. Lawrence, the enigmatic Lawrence of Arabia. Enigmatic. Okay, Muhammad Abdul Wahab tawi òun pẹ̀lú bàbá ẹ̀ òun pẹ̀lú àbúrò ẹ̀ Suleiman bẹ́ẹ̀ gbọ́n ẹ̀dẹ̀ ni Suleiman yẹn ni ṣé wọ́n gírí sáwọn yẹn tẹ̀lé. Muhammad Kutub Sheikh Muhammad Kutub Muhammad Kutub ọ̀tọ̀ Sayyid Kutub ọ̀tọ̀ Muhammad Kutub yìí àfáà ni Lazari ó dẹ̀ já àfáà tó ṣe kí ní dáadáa ní àsìrù tí a ń wí millennium yìí náà ló lò nǹkan tí mo mí ní pẹ̀lú millennium yìí láti tó fi gbajúmọ̀ kó tó kú láti 19 orúkọ ẹ̀ ti jáde 19 gbogbo àti ṣé Lazari wà ṣé Lazari jáde ó wà gbà yẹn dáadáa 70s 80s ọ̀rọ̀ dáadáa òun ló sọ pé haula àwọn sàlàfíyà wà bí yàtẹ̀ tí gbogbo kálukú gbà pé àfáà ni wọ́n yìí ó ní haula fuqaha al-badiyah ó ní àfọ́ òkú gbà ni wọ́n yàtúnà bí dinin jadidin wọ́n mẹ́sìn tuntun míì wá gẹ́rà al-islam alladhi kunna na'rifu tó yàtọ̀ sí ìsìláàmù táwa mọ̀. Oh. ìrìn tó bá mi. Muhammad Kutub. Muhammad Kutub Sheikh Muhammad Kutub. Akramakumullah. So. Haulai fuqaha al-badiyah. Fuqaha al-badiyah ni aró oko ni wọ́n. Ló pè wọ́n. Ya'tuna bi dinin jadidin. Wọ́n láwọn mẹ́sìn kan wá ẹ̀sìn tó mú wá ẹ̀sìn tuntun ni. Ghayra al-islam alladhi kunna na'rifu. Tó yàtọ̀ sí ìsìláàmù táwa mọ̀. ẹ sì rí i pé nísìn gbogbo àwọn pé Ahlus Sunnah Ahlus Sunnah nǹkan tí Ahlus Sunnah bá ti wọ́n máa wá dájọ́ òun là ń rí kiri wọ́n lè gbogbo kálukú kúrò nínú Islam kò sẹ́ni tí wọ́n pè sí Islam rí látijọ́ ti dáwà àwọn tí wọ́n ti ń gbé kiri tí wọ́n dẹ̀ ń fún wọn lówó tí wọ́n rí owó gbà láti Saudi ẹ̀sọ́ ni tí wọ́n pè sí Islam
gbogbo ohun táwọn èèyàn ń ṣe ní èsì ìsìlámù gidi lọ́dọ̀ wọn. abala àfa kan ẹlẹ́bọ kèfèrí ni gbogbo èèyàn di kèfèrí. àwọn onísúfí tán jẹ́ kèfèrí lọ́dọ̀ wọn láwọn ń pè ní ìsìnkú ẹ̀dìdé o. sọ́n ti wọ ìsìlámù ni. wọ́n ti wọ ìsìlámù ìgbà ó lẹ́wẹ̀ wọ́n. ogun àwọn bàbá ńlá bítà tẹ́sọ pé lẹ́gbọ́ ni wọ́n so wọ́n ti wọ ìsìlámù ìjọ́ wo lẹ́wẹ̀ wọn. so bóyá lẹ́nu ìjọ yìí ni wọ́n kàn ẹ̀wẹ̀ wọ́n ká fún wọn. bẹ́ẹ̀ ni sá. wọ́n wá ẹni kúnra torí pé kúlù jama'in mu'annasun wọ́n ṣe pọ̀ tó yẹn mu'annasun ni wọ́n wọ́n ṣe pọ̀ tó yẹn mu'annasun ni wọ́n. inna qawmi tajama'u. ẹ̀rí wọn kó jọ àwọn ará wọ́n ń pèrè pé àbíbù yẹn wọ́n máa pàdé náà ó ti kú gbogbo bí wọ́n ti pọ̀ tó yẹn mi ò wọ́rì pẹ̀lú bọ́n ṣe pọ̀ tó orí pípọ̀ yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn obìnrin náà ṣe sí jẹ́. láti máa lé wà máa ṣe bí kúrò wá rọ́bà tó lára àsìkò náà láhùn wá nàbí. bá ń tún kà. àánú bí láì èso náà. èyí táwa fi ń gba yìí èyí táwa fi ń gba yìí ọlọ́run la fi ń gba yìí. lábì máa léhun wà máa ń ṣe bí. kì í ṣe owó kì í ṣe ipò. kúlù máa ń rọ́ ọmọ tó lára. ẹni tó bá lérò pé ẹ yẹpẹrẹ ni òun fẹ́ yẹpẹrẹ òun fẹ́. àsìkò náà láhùn wá nàbí. ọlọ́run tá a gbára lé yẹn ló tó wa kó mọ̀ pé ọlọ́run ló ń sọ pé ó fẹ́ yẹpẹrẹ bó bá lè yẹpẹrẹ ọlọ́run ìwọ nìṣó. nànú bí láàyè ìzùnà wàlá bèbèlè mọ̀kọ́rábí. máàmá bíi máa ń sànàṣìrùnà lábìjáhìn wà mọ́síbí. orí tún kà nànú bí láàyè ìzùnà. pẹ̀lú ọlọ́run la fi ń gba yìí o. wàlá bèbèlè mọ̀kọ́rábí. pẹ̀lú ànẹ́bì ẹni tó súnmọ́ lọ́run jù yẹn. bíi máa ń sànàṣìrùnà. pẹ̀lú àwọn méjèèjì tá a wí láranṣe kì í ṣe ipò kì í ṣowó. kùlù máa ń rọ ọmọ zùlánà. bí àwọn bá ti wá lérò pé ó jẹ́ yẹpẹrẹ. mi ń kọrí bí ń wà á jìnnà bí. lẹ́ni tó súnmọ́ ni kò bá jẹ́ fámìlì. kò bá jẹ́ ará àta. sayfuna fihi qawluna. hasbuna Allahu wa nabi. ìdá táwọn ó lò òun ni hasbuna Allahu yóò gbé hàn ni. hasbunallahu wa ni'mal wakil. hasbunallahu wa ni'mal wakil. hasbunallahu wa ni'mal wakil. kọ́lọ̀ kó járí pẹ́ kọ́lọ̀ járí babaláyé gẹ́pẹ́ silahu du'afa ashikaya. ariwo tó ń pa yẹn silahu du'afa ashikaya. ọ̀lẹ ní máa pariwo. akramakumullah. ọ̀lẹ yà lọ́wájú ilé wa ká lọ mẹ́kẹ́ ṣé wájú ilé bàbá ẹni ń gbèjẹ́ ni. iṣẹ́ ọlọ́run tó dájú ọlọ́run kò ní yọ lórí